Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Oògùn ìwòsàn fún azemia. Azemia jẹ́ àìsàn tó jẹ́ wípé ó máa ń jẹ́ kí ọpọlọ fẹ́. Kò yé yín kéèyàn dédé máa gbàgbé nǹkan. Ọ̀nà tó ti mọ̀ tẹ́lẹ̀ ó lè padà kó má mọ ojú ọ̀nà mọ́. Àwọn nǹkan kéékèèké ọpọlọ á máa fẹ́. Ó jẹ́ àìsàn tó wọ́pọ̀ láàárín àwọn tí wọ́n bá ti darúgbó. Ṣùgbọ́n ní ìgbà mìíràn, ìpèníjà yìí máa ń wà fún àwọn tí wọ́n bá wà ní middle age. Oògùn ìwòsàn ẹ̀ la mú wá fún yín. Bismillah prof. Bẹ́ẹ̀ ni nǹkan tí ò tó nǹkan kan wọ́n máa sábà gbàgbé ní kíákíá wọ́n máa rìpíìtì ara wọn ṣó ti yé yín nísìnyí tó bá jẹ́ àgbàlagbà ni Al-Qur'an ti sọ fún wa pé harizalil humori kò ní mọ ohun tó ti kọjá mọ́ ibẹ̀ yẹn kọ́ la ń lọ ẹ bá mi gẹ́ẹ̀tì black seed ẹ dà sínú pọ́ọ̀tù ẹ bẹ̀rẹ̀ sí ní ìsè ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀kẹ́dẹ̀ gbọ́ látòkè délẹ̀ kẹfì nǹkan tẹ́ bá lágbára sákàǹtì àwọn aláìní charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization tẹ́ bá ti ń ṣe black seed yẹn ó depend lórí omi tẹ́ bá lò bó ṣe pọ̀ sí ẹ wá bu turmeric bóyá ṣíbí kan lẹ wò kó tọ́ sí bóyá ṣíbí méjì ni pẹ̀lú omi yẹn lẹ́bù sí ẹ gẹ́tì saffron powder ẹ tún bu òun náà ṣíbí kan àbí ṣíbí méjì ẹ bu sí ẹ wá jẹ́ kó hó papọ̀ mọ́ra wọn kí ẹnìyẹn máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ bí ìsìnì láì tààlà ẹ ráàyè padà kò sí àìsàn kú lè dá ilẹ̀ ó dẹ̀ wáhù fálítẹ́tìlẹ̀ bó dẹ̀ wáhù lè dá yíkùn fálítẹ́tìlẹ̀ bó bí aram ọlọ́run ní dá àìsàn kan kó má fi wòsàn ẹ̀ tílẹ̀gbẹ́ lẹ́yìn ogbó àti kíni o àti ikú nìkan ẹ kọlù fún àwọn full package wa ẹni tó ní hepatitis ẹni tó ní cancer ẹni tó ní renal failure kidney problem liver problem heart problem ẹni tó pọ̀ láwọn nǹkan rìn káàkiri nínú ara àbóbìnrin tó fẹ́ ṣàbíamọ tó fẹ́ finú ṣoyún tó fẹ́ ìgbọ́mọpọ̀ àbọ́kùnrin tó ní weak erection premature ejaculation low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbẹ́bìnrin tó ń jókòó sínú womb ẹ̀ tó ní PID pelvic inflammatory disease ó ní fibroid gbogbo àwọn kan yẹn wo abiamọ red ni abiamọ black and abiamọ red ni láti lè conceive easily ẹ lọ fún full package wa ẹ lọ fún ẹgẹ́ ti caterpillar lélẹ́yìí yá fún ọkùnrin àti obìnrin láti lè conceive ẹgẹ́ ti prostate enlargement gbogbo àwọn brand wa yìí ẹ kọlù fún fibroid bẹ́ẹ̀ ni fibroid ni digital memory booster general human well-being ṣe ti rí they are all apps àwọn egbòogi láti India ní China ní Arab country làwọn papọ̀ ní Asia continent láfíríkà wa nílẹ̀ Yorùbá wa là ń papọ̀ a wà ní airport road Ìlọrin Kwara State of Nigeria ẹ WhatsApp wa lórí +234-810-913-1425 +234-810-913-1425 bí ismail láì tààlà ìdí tá a fi ní káwọn èèyàn máa lọ fún full package ni pé ẹ mọ̀ pé nǹkan tó já lùyàn lójijì tí wọ́n pé nǹkan báyìí ni mo ní ó níbi tó ti ń bọ̀ different place ló ti ń bọ̀ nínú system èèyàn la fi ní kó lọ fún full package wàá lò á clear everything then you will be fine àdẹ́ńtà àwọn oògùn náà ní ẹyẹ ẹyọ náà tí wọ́n bá fẹ́ rà lẹ́yẹyọ bisimilayi taala egbòogi ni tí ò lè amúlùmọ́là nínú iná lè zẹ́tàlélẹ́ ìjẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ̀yin kọ́sítọ́mà wa àdúrà yẹn àgbà ogun tó bá ti ṣẹ́ nùgbèsè ayé kò ní gbérí mọ́ o thank you very much.